Ẹ káàsán, ìròyìn àgbáyé la máa fún yín láti ìkànnì Vicinity 95.3 FM Ìkejì ilé Ìjẹ̀ṣà Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ tèmi ni Abdulfatah Giwa. Ṣáájú ẹgbẹ́ àkókò tí ń bẹ ìròyìn náà. Iléeṣẹ́ elétò ìdìbò INEC ti kéde olùjáwé olúborí nínú ètò ìbò sípò gómìnà ìpínlẹ̀ Edo. Orílẹ̀-èdè Tanzania ni wọ́n ti nawọ́ gan ẹni tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú alátakò láti dẹ́kun ìwọ́de ìfẹ̀hónúhàn. Àjọ kan eléyìí tí ó ń dáàbòbò ẹ̀tọ́ àwọn òǹbárà ní orílẹ̀-èdè Australia ni ó ti ṣá àwọn ilé ìtajà ìgbàlódé kan ní kòǹkòrúlà lórí pé wọ́n ń gbéye lówó orí ọjà wọn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ bẹ̀ láti ilẹ̀ wa Nàìjíríà. Àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ yìí INEC ni ó ti kéde olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn Monday Okpebholo gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò sí ipò gómìnà eléyìí tí ó wáyé nípìnlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso ètò ìbò ọ̀hún ìyẹn ọ̀jọ̀gbọ́n Farouk Kutha ẹni tí ó kéde Okpebholo gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí ètò ìbò náà lẹ́yìn tí ó ní ìbò bíi 3,309 ó tún lé 600 ó lé 70 nínú eléyìí tí ó fi gbẹ̀yẹ lọ́wọ́ ẹni tí ó súnmọ́ jùlọ nínú ètò ìbò ọ̀hún ìyẹn olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alfred Ighodalo ẹni tí òun tí ó ní ìbò lọ́nà ẹgbẹ̀rún ìyẹn 600,000 ó dín díẹ̀ eléyìí tí ó fi tẹ̀lé ẹni tó jáwé olúborí. Nígbà tí Àpáta tí ó jẹ́ olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party tí òun sì jìnnà gédégédé sí wọn pẹ̀lú bí ó ṣe ní ìbò lọ́nà 22,000 ó lé 1,000 ó dín díẹ̀ léyìí tí ó fi wà ní ipò kẹta káàkiri ìjọba ìbílẹ̀ 18 tó wà ní tìbútòrò ìpínlẹ̀ Edo. Ọgbà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC tó jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 10 nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP lóun ní ìbò ní ìjọba ìbílẹ̀ 8. Ṣùgbọ́n ṣá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni ó ti tako ìkéde èsì ìbò ọ̀hún tí ó sì fẹ̀sùn kàn wípé àwọn onírúurú màgòmágó ni ó jẹyọ nínú ètò ìbò náà. Wàyí o, àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ ẹni tó jẹ́ alákòóso àtẹ̀lé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ìyẹn DIG tó wà ní ẹkùn eléyìí tí ìbò náà tí ó ti wáyé Frank Mba ni ó ti wá kéde báyìí pé ojúlala kan fi sọrí ni àwọn elétò ààbò ti wà láti rí dájú pé àlàáfíà jọba àti pé kò sí pé ọ̀fọ́n kan yóò fèrè nàgbá lẹ́yìn ètò ìbò ọ̀hún. Ní báyìí náà igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ni ó ti gúnlẹ̀ sí New York báyìí lẹ́yìn tí ó ti léwájú fún àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi ìpàdé àpérò ìgbìmọ̀ ìjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rùn-ún irú rẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó tẹnu olùbádámọ̀ràn àgbà sí ààrẹ lórí tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ìyẹn Stanley Nwosha ẹni tí ó fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan léyìí tó fi léde lónìí láàkó tí ó ń sọ pé Shettima ni yóò gbé àrò àpilẹ̀kọ lórúkọ orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé ọ̀hún eléyìí tí ó ti kópa tí ó sì sọ pé ó nílò láti kópa nínú àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó ṣe kókó tó sì farasin fún orílẹ̀-èdè yìí ṣe ìpàdé àpérò ọlọ́kọ̀kàndínlọ́gọ́rin ọ̀hún ní àfojúsùn rẹ̀ wà láti ṣe àwọn tó yẹ láti lè jẹ́ kí ìdàgbàsókè alẹ́lẹ́gbẹ́ kó dé bá àwùjọ àti pé kí ìdàgbàsókè bí àfojúsùn 17 tó lè mú ìlọsíwájú bá ilẹ̀ yìí kó jẹyọ ń bẹ́ẹ̀. Níbi ìpàdé àpérò ọ̀hún ni àwọn olóko ìkànkùkù káàkiri ilẹ̀ àgbáyé yóò ti máa ní ìtàkùrọ̀sọ tó fi mọ́ àkórí rẹ̀ eléyìí tí ó jẹ́ má ṣe fi nǹkan kan sílẹ̀ láì mẹ́nubà àti àwọn nǹkan mìíràn tó lè mú ìrúgọ́gọ́ ohun ìdàgbàsókè débá àlàáfíà gbogbo orílẹ̀-èdè eléyìí tí ó kópa tí ó jọjú tó fi mọ́ ìran ọjọ́ ọ̀la rere àwọn tí ó ń bọ̀ lẹ́yìn. Ìpàdé àpérò ọ̀hún ni ó wáyé láàrin ọjọ́ 24 títí da ọjọ́ 28 oṣù tí a wà yìí.
ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ni ó ti yọ̀ǹda àwọn 6 eléyìí lára àwọn tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ṣe ìwọ́de tako ìjọba eléyìí tí kò wuyì ní eléyìí tí wọ́n fọ ọwọ́ òfin mú níbi ìwọ́de tí ó wáyé ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ìwọ́de ọ̀hún ni ó wáyé láàrin ọjọ́ kìíní oṣù kẹjọ títí da ọjọ́ kẹwàá rẹ̀ tó sì jẹ́ pé nípa ìdásí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó dá gẹ́gẹ́ àti ìnira eléyìí tí ó ń bá orílẹ̀-èdè fira káàkiri tìbútòrò rẹ̀ ni ó fa ìwọ́de ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn látọwọ́ àjọ tí ó ń rí sí ìjàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ìyẹn tó tún jẹ́ ògbóǹtagì agbẹjọ́rò ní ilẹ̀ akọni níwájú adájọ́ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò Fẹ́mi Fálànà tí ń ṣe SAN ni ó sọ wípé bíi 2,250 àwọn èèyàn tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún ni wọ́n fi ọwọ́ òfin mú níbi ìwọ́de léyìí tí ó wáyé ní káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí tó sọ pé bíi àwọn èèyàn 1,403 ni wọ́n ń bẹ ní akóló tí wọn kò jẹ́ fi àyè ńlẹ̀ láti pé kí wọ́n gba ìgbẹ́jọ́ wọn àti pé kí wọ́n gba ǹdúró wọn pẹ̀lú ní bí ó ṣe sọ pé ilé ẹ̀sùn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pè tako ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun lórí bí wọ́n ṣe nàka lébùsí lórí ìwọ́de ọ̀hún àti wípé bí ó ṣe ń ṣe ìlànà eléyìí tí kò bófin mu nípa ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀hún àti pé àwọn onírúurú ìwà mìíràn eléyìí tí kò dáa tó ni ó ń wù káàkiri tìbútòrò ilẹ̀ yìí eléyìí tí ó lè fà á tí àwọn onírúurú ẹ̀sùn tí ó fi jẹ jáde. ní báyìí níbi ó ṣe wá sọ pé ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ nígbà tí ó ń bá àwọn olóyè sọ̀rọ̀ ní ọjọ́ àìkú ni ó ṣàlàyé pé àwọn 6 eléyìí tí wọ́n ti yọ̀ǹda ọ̀hún ni wọ́n ní í ṣe pẹ̀lú bí ìwádìí ti ṣe parí ọ̀rí kíniwín lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n látàrí àdarí àgbà fún ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní ilẹ̀ yìí kó tó di pé wọ́n kó wọn lọ wájú ilé ẹjọ́. ẹgbẹ́ kan eléyìí tí ó pè fún ìdúróore ìjọba ní orílẹ̀-èdè Tanzania ni ó ti sọ pé ààrẹ orílẹ̀-èdè ọ̀hún báyìí ìyẹn Samia Suluhu Hassan ní ìjọba rẹ̀ ló ti ní àfojúsùn láti máa náwó gan àwọn tí ó jẹ́ alátakò ṣáájú ètò ìbò ìjọba ìbílẹ̀ àti ètò wáyé ní oṣù kejìlá àti ètò ìbò àpapọ̀ kan eléyìí tí ó wáyé ní ọdún 2025 ní ìbámu pẹ̀lú ìròyìn eléyìí tí ó fi léde lóòrọ̀ tòní àwọn ẹgbẹ́ òṣèlú àti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n sọ pé wọ́n ti ń lọ láti lọ máa mú àwọn èèyàn báyìí pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀sùn kàn wípé àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò 2 ni wọ́n ti náwó gan lónìí tí ń ṣe ọjọ́ ajé eléyìí tí wọ́n fẹ́ fi paná ìwọ́de tako ìjọba eléyìí tí wọ́n fẹ́ ṣe ní olúùlú orílẹ̀-èdè ọ̀hún ìyẹn Darussalam gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó lókìmí jùlọ ọ̀hún ni wọ́n ti mú alága rẹ̀ báyìí ìyẹn Freeman Mbowe àti ẹnìkan tí wọ́n ti fi tó sì ti fi wọ́n sínú àhámọ́ tó fi mọ́ igbákejì rẹ̀ ìyẹn Tundu Lissu tí wọ́n ní wọ́n ti fi ọwọ́ òfin mú tí wọ́n sì fi òfin mú mọ́ ilé rẹ̀. Inú fu àyàfu ni ó ti ń wáyé pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń gbìdánwò láti ṣe ìwọ́de tako ìwà ìṣekúpani àti àwọn ìwà kò tọ́ bí kí wọ́n gbéyàn ní ìgbèkùn àti ní àpá ìyàká lọ́nà àbáàdì tako ìjọba ní orílẹ̀-èdè ọ̀hún. ìròyìn àgbáyé lẹ́sìn tẹ́tí sí láti ìkànnì Vicinity 95.3 FM ìròyìn ń tẹ̀síwájú láìpẹ́ ẹ̀ má yí kúrò ńbẹ̀. káàbọ̀ padà ìròyìn àgbáyé tẹ̀síwájú ní báyìí ìròyìn láti orílẹ̀-èdè Tunisia fi yé ni pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ni wọ́n tú jáde láti lọ ṣe ìwọ́de tako ààrẹ orílẹ̀-èdè ọ̀hún yẹn Kais Saied eléyìí ní ọjọ́ àìkú pẹ̀lú bí àwọn ìwọ́de ọ̀hún bọ́n ṣe nàka àlébù sí wàhálà eléyìí tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún wípé ìjọba ilẹ̀ náà ni ó ń jẹ ayé fàmílétì ń tutọ́ àti pé wọ́n ti ń lo ìlànà ètò òṣèlú ní orílẹ̀-èdè ọ̀hún ṣíṣáájú láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ ń ṣáájú ọ̀rọ̀ ètò ìbò ààrẹ gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n fi tó àwọn olóyè létí tó ṣe wí ni pé àwọn olùwọ́de ọ̀hún ni wọ́n ń kọ àwọn orin arè kan lẹ́nu eléyìí tí wọ́n fi ń tako ìjọba eléyìí tí ó ti jákulẹ̀ àti pé wọn ò fẹ́ irú rẹ̀ mọ́ tó sì jẹ́ pé ìjọba apàṣẹwàá ní Kais Saied eléyìí tí ó ń ṣe pẹ̀lú bí ọ̀rọ̀
bí ọ̀rọ̀ ṣe rí ní orílẹ̀-èdè ọ̀hún tó sì jẹ́ pé àwọn aláàbò ni ò fẹ́ fi àyè gba àwọn olùwọ́de ọ̀hún láti ṣe ìwọ́de wọn. ní báyìí náà ó dàbí gbagba tí ń dẹkùn tí kedere tí ń bẹ̀wò báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú bí ẹni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní ilẹ̀ ọ̀hún ìyẹn Donald Trump bí ó ti ṣe ń gbà wípé ó ṣeé ṣe kí òun fi ìdí rẹmi nínú ètò ìbò tó ń bọ̀ lọ́nà. ṣé ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún ni ó ṣe payá ọ̀rọ̀ náà wípé ó ṣeéṣe bí a kóun má díje mọ́ lẹ́yìn tí òun kò bá jáwé olúborí nínú ètò ìbò tó ń bọ̀ lọ́nà yìí ní ọdún 2028 gẹ́gẹ́ bí ó ṣe sọ pé tí wọ́n bá lè tó lè fìdí òun rẹmi nínú ètò ìbò tí ó wáyé ní oṣù kọkànlá ọdún tí a wà yìí bí ó ṣe ṣe lálàyé pé tá a kò bá gbàgbé ṣé ìgbà kejì rèé tí Donald Trump tí yóò díje sí ipò ààrẹ orílẹ̀-èdè náà níbi ó ṣe sọ pé tí Kamala Harris tí ó bá tún lè fẹ̀yìn bẹ́lẹ̀ òun yóò jáwọ́ bọ́sẹ̀ nínú pé à ń díje mọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ níbi láti ẹ̀yìn wá Trump ni ó ti fi ń kọni lẹ́nu bí ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí pé ó ṣeéṣe kí òun fẹ́ pàdánù níbi ètò ìbò ọ̀hún. ìròyìn láti orílẹ̀-èdè Israel fi yé ni wípé pẹ̀lú ìlànà eléyìí tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ àti ìgbìdánwò ohun ìjà alágbára tí ó forí sọ Hezbollah ni ó ti ní àfojúsùn sí Lebanon báyìí ṣé àwọn aláàbò ní orílẹ̀-èdè Israel ni wọ́n ti fi ọ̀rọ̀ náà léde nígbà tí wọ́n ṣe àtakò eléyìí tí àfojúsùn rẹ̀ wà láti rí pé wọ́n ba Hezbollah tí wọ́n bàjẹ́ pẹ̀lú ìpinnu àkọlù ojú òfurufú tí ó gba ti ẹnu àlábòdè lọ gẹ́gẹ́ bí agbẹnusọ orílẹ̀ fún iléeṣẹ́ aláàbò ilẹ̀ Israel ìyẹn Rear Admiral Daniel Haggari tí ó fi ọ̀rọ̀ náà léde ní báyìí náà ọ̀rọ̀ tí àwọn olùgbé tí wọ́n ń gbé báyìí ní ìgbésẹ̀ láti rí pé wọ́n yàgò fún Hezbollah pẹ̀lú àfojúsùn àkọlù eléyìí tí ó lè wáyé láti lè dẹ́mi wọn lógbòdò kí ó má bàa di pé ó bá wọn nínú sìbálásìbò. ìròyìn fi yé ni pé Hezbollah ni ó tún gbìdánwò àkọlù 150 mìíràn sí orílẹ̀-èdè Israel ní òpin ọ̀sẹ̀ eléyìí tí ó kọjá lọ. ní báyìí náà orílẹ̀-èdè China ni wọ́n ti wá ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n bẹ ní ilẹ̀ Israel báyìí láti ní ìrònúpìwàdà kí wọ́n padà sílé bí iwájú ò bá ṣe ń lọ ẹ̀yìn ṣe padà níbi wọ́n ṣe wá ṣe lálàyé pé bí orílẹ̀-èdè ọ̀hún ṣe rí báyìí wọ́n pàṣẹ fún aṣojú orílẹ̀-èdè náà láti darí àwọn ọmọ wọn wálé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè China bí olú ilé rẹ̀ eléyìí tí ń bẹ ní orílẹ̀-èdè Israel bí ó ti gba àwọn èèyàn wọn níyànjú wípé ó pọn dandan báyìí láti pé pẹ̀lú ẹ̀rẹ̀hùnrún wàhálà eléyìí tí ó lè ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Israel àti Iran kí gbogbo àwọn ọmọ wọn kí wọ́n kúrò ní Hezbollah kí wọ́n sì padà sí ilẹ̀ China. ìròyìn láti orílẹ̀-èdè Australia fi yé ni wípé ìtàn kan ní àwọn ààyè ilé ìtajà àti ìgbàlódé kan tí ń bẹ ní orílẹ̀-èdè ọ̀hún ni ó dàbí pé wọ́n ti fẹ́ sá ní kòńkòrúlà báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń hùwà kò tọ́ gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ àwọn òǹbárà ní orílẹ̀-èdè ọ̀hún bí wọ́n ti ṣe fòpè wípé àwọn ilé ìtajà àgbàlódé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó tóbi jùlọ ní orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti ń jẹ ayé fàmílétì ń tutọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń fi ojú oníbàárà wọn gúngin. ìròyìn fi yé ni pé àwọn ààyè ilé ìtajà ọ̀hún ni wọ́n ti ń gbé àwọn owó kan gẹ́gẹ́ sí orí ọjà wọn tí ó yàtọ̀ sí ìlànà eléyìí tí ìjọba ń lò tó sì jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ní orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n nílò láti máa rajà lọ́wọ́ wọn níbi ó ṣe jẹ́ pé ààyè ilé ìtajà méjì ọ̀hún ni eléyìí tó tóbi jùlọ ọ̀hún ni wọn kò tẹ̀lé ìlànà òfin eléyìí tí ó ní í ṣe pẹ̀lú bí wọ́n tún ṣe mú àlékún gègé ìgbà díẹ̀ bá owó ọjà eléyìí tí wọ́n ń tà yàtọ̀ sí ní tí àwọn èèyàn rò pé yóò wáyé nípa orílẹ̀-èdè ọ̀hún tó sì wá jẹ́ kí nǹkan táwọn èèyàn rà báyìí kó ti wá gbó lórí gègé pẹ̀lú bí nǹkan ṣe rí báyìí ni wọ́n ṣe wá rò wípé kò sí ìlànà tí a tọ̀ láti pé kí wọ́n ṣẹ́ wọn léegun ẹ̀yìn gẹ́gẹ́ bí olóòtú ìjọba orílẹ̀-èdè ọ̀hún Anthony Albanese bí ó sì fi ẹ̀sùn kàn wípé àwọn ẹni ọ̀hún ni wọ́n fi àṣẹ sọ́wọ́ ara wọn tí wọn kò sì ní tẹ́wọ́ gbà á lábẹ́ bó ti wù wọ́n. ìròyìn àgbáyé fún ti ọ̀sán ni kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ gbọ́ kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i.
nínú ìròyìn àgbáyé fún ti ọ̀sán ni láti mú wá sétí ìgbọ̀nyìn pé iléeṣẹ́ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ yìí INEC ti kéde olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Edo Monday Okpebholo gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò sí ipò gómìnà tó wáyé ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà la mú wá sí etí ìgbọ̀nyìn wípé ẹgbẹ́ kan eléyìí tó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn ní Tanzania ni ó ti sọ pé ààrẹ ilẹ̀ ọ̀hún yẹn Samia Suluhu Hassan ní ìjọba rẹ̀ ti ní àfojúsùn láti máa ṣe àkọlù sí àwọn ẹgbẹ́ alátakò pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú àwọn adarí ẹgbẹ́ alátakò ṣáájú ètò ìbò ọdún 2025. Bákan náà la mú wá sétí ìgbọ̀nyìn pé àwọn aláṣẹ tó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn òbára ní orílẹ̀-èdè Australia ni wọ́n ti fẹ̀sùn kan àwọn ilé ìtajà gbàlódé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wípé wọ́n fi owó gègé kún owó ọjà wọn lọ́nà tí kò bófin mu. Ǹjẹ́ kí a tó máa lọ ẹgbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí, ǹjẹ́ ṣé o mọ̀ pé tó o bá ní ìpinnu tó o bá ṣiṣẹ́ tọ̀ ó ṣeé ṣe kí ìpinnu ọ̀hún kó má so èso rere. Kátọ̀ ní fi ń dẹran ó ń dìn. Ǹjẹ́ ààbọ̀ mi rèé lórí ìròyìn àgbáyé fún ti ọ̀sán ní Bolúwa ti fẹ́ Àjàyí bó ṣe jẹ́ olóòtú Lémi Abdulfatai Giwa jẹ́ oníròyìn ẹ ṣé tẹ̀ ń gbọ́ tó bá tún di àṣálẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri ilẹ̀ wa àwọn ètò wa ṣì wà ńlẹ̀ tẹ́ ẹ máa gbọ́.